ẹ̀lẹ́ ọ̀rẹ́ wa ní oko lájò lẹ́yìn òkè ìlú tí ẹ̀sìn láǹfààní àti bọ̀. Ìkànnì wa ojúlówó Yorùbá náà ní láǹfààní láti máa gbọ́ àti láti máa wò lọ́wọ́. Olùdó pé àìgbélé orí tó fi ìkànnì kò tí ì yí padà. Lónìí, ó gbéra pa wá sí orí òun wa níbi tí ojúmọ́ tí ó ti ń mọ́ wá ìyẹn Ilé Ifẹ̀. Mo wá sí ọ̀dọ̀ kábíyèsí wa Kẹsàn-án láti wá mọ̀ nípa àṣà, ìṣe àti ìtàn ìṣẹ̀dálẹ̀ wa, ohun tí a lè ṣe àti ohun tí a ò ṣe àti bí a ṣe lè tẹ̀síwájú ní ilẹ̀ káàrọ̀-o-ò-jíire pátápátá. Ẹ máa bá wa ká lọ. Kábíyèsí o, kábíyèsí o. Èsì Ọlọ́run. Kí adé ó pẹ́ lórí, kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀, kí ẹṣin ọba kí ó jẹ kó pẹ́. Kábíyèsí ẹ̀yin bàbá náà máa ń sọ pé ẹnu oníkàn òní àti ń gbọ́ ọ̀hún. Kábíyèsí ẹ dákun ẹ bá wa ṣe àfihàn ara yín fún àwọn tó ń gbọ́ wa. Orúkọ mi ni Awófadé Solomon Olúwafẹ́mi. Wá Kẹsàn gbogbo Ifẹ̀, Wá Kẹsàn ìlú Ìlàrẹ́, ọba agẹmọ gbogbo àgbáyé, ọba olórókè worldwide. Ẹ ṣé. Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ kábíyèsí. Kábíyèsí nínú orúkọ tí ẹ dá báyìí, àwọn orúkọ méjì kan wà tí ó bá mi mọ́ra. Ìyẹn ni Wá Kẹsàn, olórókè àti agẹmọ. Kábíyèsí jẹ́ lè ṣàlàyé fún wa síwájú sí bí àwọn orúkọ wọ̀nyí ṣe jẹ́. Ẹ ṣé. Mo ní olórókè ṣe kọ́kọ́ jẹ́. Bíbélì ní nígbà t'Ọlọ́run dọ́run àtayé, ó ní gbogbo ayé rí jújú. Ó ní omi sì kún gbogbo ilé ayé. Nígbà t'Ọlọ́run á kọ́kọ́ máa rán àwọn mọ̀lẹ́kà àkọ́kọ́ wá wọ́n sọ̀kalẹ̀ sí orí olórókè. Sọ̀rọ̀ mi yé? Wọ́n rán àwọn mọ̀lẹ́kà 4 wá nígbà náà. Agẹmọ, Ọbàtálá, Àkìkọ adìyẹ àti Yanrìn tí gbogbo wa ń tẹ̀ lónìí, tó jẹ́ ilẹ̀ tá ń tẹ̀ lónìí. Àwọn ni màláíkà 4 tí Ọlọ́run kọ́kọ́ rán wá sórí olórókè, tó gbogbo eléyìí tó kù omi ni. Ṣé olórókè yẹn, ṣé ibi tí a wà lónìí yìí o ní ibi tí olórókè yẹn wà? Wọ́n sún débí ni, inú kámpọ̀sì lolórókè yẹn wà. Olórókè àkọ́kọ́ Awólọ́wọ̀ University. Kó tó di bí wọ́n wá sún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ débí. Bẹ́ẹ̀ ni. Àdúgbò yìí bó ṣe wà yìí, ṣe olórókè náà ni ó ṣì ń jẹ́? Bẹ́ẹ̀ ni. Ẹ mọ̀ pé Wá Kẹsàn òun ló lẹ́bọra tó pọ̀ jù gbogbo Ilé Ifẹ̀ ní gbogbo àgbáyé. Sọ̀rọ̀ mi yé yín? Òun ló ń bọ Agẹmọ, òun ni olórókè, òun ni Akirè, òun ni Èṣù, òun ni Ògún, òun ni Ọ̀ṣun àti bẹ́ẹ̀. Ọbalúayé, kí lórúkọ àwọn tó máa ń mú òjò yìí nígbà ọdún ẹlẹ́sìnjẹ́, ṣùgbọ́n ṣe lọ rèé ni. Ẹ ṣe ọlọ́pọ̀lọpọ̀ kábíyèsí. Kábíyèsí, gẹ́gẹ́ bí ìmọ̀ tí ẹ ní àti ipò tí ẹ dì mú, ìyẹn ni wípé ẹ ó ní ìmọ̀ nípa bí a ṣe dá ayé àkọ́kọ́, torí oríṣiríṣi ìtàn ò ní à ń gbọ́ tí kò sì jọra wọn. Kábíyèsí yìí jẹ́ lè bá wa tan ìmọ́lẹ̀ sí bí a ṣe dá ayé àkọ́kọ́ gan ní pàtó. Ẹ ṣé. Ara wọn ti dá ayé àkọ́kọ́ ni mo sọ láyé ní ìpínlẹ̀ yẹn. Ìgbà tí Ọlọ́run kọ́kọ́
Ọlọ́run fẹ́ túnlé ayé ṣe gbàtọ́ Ọlọ́run kọ́kọ́ dálé ayé orí juju gbàtọ́ Ọlọ́run máa ṣe orí omi ni everybody olórókè nìkan ló wà téńté gbàtọ́ Ọlọ́run máa rán wọn wá àwọn mẹ́rin Agẹmọ Ọbàtálá Àkìkọ Adìyẹ Ìyànrìn pàtàn débẹ̀ wọ́n dẹ̀ ṣe bọ́lọ̀ ṣe rán wọn ibi tí wọ́n da iyẹ̀pẹ̀ yẹn sí báyìí omi sún sẹ́yìn wọ́n gbé Àkìkọ Adìyẹ lé lórí ó bẹ̀rẹ̀ sí ìtàn gbogbo tó bá ti ń tan yanrìn yẹn sí omi yẹn ń sá lọ Agẹmọ ló wá rin gbogbo ẹ̀ ló rìn wò òṣìṣẹ́ dáadáa iṣẹ́ rẹ̀ ìdá ọ̀kàrẹ̀ Agẹmọ náà dẹ̀ ni onílù àkọ́kọ́ nílé ayé òun sì tún ní pédépédé àkọ́kọ́ nílé ayé sọ̀rọ̀ mi yé ó lọ gbogbo àwọn ẹbọra tó kù pátá Agẹmọ ni wọ́n ń bá Agẹmọ ló ń gúnlẹ̀ fún gbogbo ẹbọra tó kù nílé ayé pátá ìwọ gba báyìí lọ ìwọ gba báyìí lọ ìwọ lọ báyìí ìwọ lọ báyìí ìwọ lọ báyìí òun ni tí wọ́n bá gbé Agẹmọ sílẹ̀ tí wọ́n pè chameleon nísìn wọ́n pè ní ọ̀gá ẹni ó mú àwọ̀ gbogbo àwọn èèyàn gbogbo bẹ́ẹ̀ ṣe wá láti gbà náà ló wà lọ́wọ́ ẹ̀ nígbà yẹn àwọn òní kankan tí wọ́n fi ń kọ̀wé bí kì í ṣe Agẹmọ ló ń kọ kinní fún gbogbo wọn sọ̀rọ̀ mi yẹn tó sì ń kọ́ náà ni nǹkan tó ń mú lára àwọn kálukú sọ̀rọ̀ títí dè ní tẹ́ bá gbé Agẹmọ sílẹ̀ ìyẹn ọ̀gá gbogbo bá ṣe dúró bì pátá ló máa mú àwọ̀ wa so ó ní àwọn ní alákọ̀ọ́kọ́ Àkìkọ Adìyẹ tẹ́ ń wò yẹn inú wọn lẹ́ni ọ̀nà fi sọ làwọn bàbá ṣe máa ń pàlọ́ pé bí Àkìkọ Adìyẹ ló máa ń fọ̀nà lù hàn àlejò bá àlejò bá ṣìnà láti kọ́ kékeré èké wọn ló dàbẹ̀ nípa ìkọ̀ kankan lọ́nà ọbẹ̀ yẹn ẹ̀jẹ̀ bí láyé ṣe jẹ́. Ẹ ṣeun kábíyèsí kí a tó kúrò níbẹ̀ mo ní ìbéèrè kan. Okay. A gbọ́ wípé nígbà tí Olódùmarè tó rán Ọbàtálá láti wá dá ilé ayé yìí wípé nǹkan náà ṣẹlẹ̀ tó jẹ́ wípé Odùduwà ló padà wá ṣètò irọ́ ẹ má lọ yàyà bẹ́ẹ̀ Odùduwà jìnnà sí gbogbo àwọn ẹbọra tó kù sọ̀rọ̀ mi yé ẹ má lọ yàyà bẹ́ẹ̀ yẹn nígbà tí Ọlọ́run dálé ayé tán tí wọ́n lọ tí wọ́n gba ìpàdé yẹn ṣiṣẹ́ lọ àwọn náà rìn Ọlọ́run dẹ̀ rí ẹnìkan ò lágbára tó ọwọ́ arìn èṣù nígbà tó èṣù wá bá wọn wọ́n á sọ fún pé ẹ mọ̀ ti ṣiṣẹ́ ti ṣe wàhálà gan ọ̀fun tí wọ́n máa gbẹ̀yìn ẹ wò kíní ìdùn gan ẹ mu ní ẹ ṣe lè rí Ọbàtálá Agẹmọ Olórókè kí wọ́n mu ẹmu sọ̀rọ̀ mi yé wọ́n ní kíní dùn gan ní wọ́n bá mu ẹmu gangan nígbà gbogbo wọ́n mẹ́mu Agẹmọ ṣe mọ̀ pé alágbára ni òun ni àwọn bàbá máa ń sọ pé gbogbo àbátá Agẹmọ bá ti dá lòrìṣòkè máa ń gbà abẹ́ ìgbọ́ báwọn babaláwo bá ṣe fátán wọn ní gbogbo àbátá kí náà ń pè lálágẹmọ ọ̀gá gbogbo tó bá ti ṣe báyìí lọ́lọ́run ti fàṣẹ sí ọlọ́run so òun wá lọ́njẹ́ Ọbàtálá mú wọ́n mú àwọn asùn lọ so Ògún wọlé gbogbo wọn wọlé Agẹmọ lókù ni wọn bá òun wá ń fún ọ nílẹ̀ ìwọlọ́bàá ibẹ̀ ni gbogbo wọn ti búra wọn pé àwọn ò tún fẹ́ nu kan ẹ̀mú mọ́ láyé so gbogbo ohun tó kù táwọn máa mu ògùrọ̀ nínú ilé bẹ́ẹ̀ ṣe ń nínú ilé ògùrọ̀ la bá mu àwa ẹ̀mẹ́mu. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ kábíyèsí. sẹ́rẹ́ dúdú àti ẹ̀sọ́ ó bá ọ̀pọ̀lọpọ̀ ẹbọra láyé o ó dẹ̀ bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láyé ó bá ọ̀pọ̀lọpọ̀ ọ̀nì láyé ó kàn jẹ́ pé bí ọ̀rọ̀ tiẹ̀ bí ọ̀rọ̀ Jésù ẹ̀wọ̀n gbàgbé ẹsẹ̀ ń kọ ìwé Jésù àwọn kan ti wá kí Jésù tó wáyé o ìgbà tó náà wá so náà ẹsẹ̀ ń kọ ìtàn tiẹ̀ náà ìgbà yẹn lójú ti ń là ó sì jẹ́ nù. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ kábíyèsí. Kábíyèsí Olórókè tí a wà yìí
lọ́wọ́lọ́wọ́ báyìí báwo ni ìṣèjọba olórókè báwo ni ó ṣe rí? ìjọba bíbáwo. Bí a ṣe ń ṣe ètò bí òṣèlú ìlú olórókè yìí bó ṣe jẹ́ láti orí ọba dé ṣe. Gbogbo ojúṣe olórókè àti agẹmọ àti Ọbàtálá ojúṣe àwọn mẹ́ta ó bára wọn mu, sọ̀rọ̀ mi yé yín. So ọba kan ò gbọ́dọ̀ yàjú sí Ọbàtálá, bẹ́ẹ̀ náà wọ́n sì gbọ́dọ̀ yàjú sí agẹmọ dépò wọn á yájú sí olórókè because àwọn ló tẹ̀lé ayédó. So àwọn ọba ti pọ̀ tán ti lọ o kó tó di pé ẹsẹ̀ wà ń kọ̀tàn nígbà kan o abẹ́ sọ̀rọ̀ ẹ̀ ń gbọ́sà. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ kábíyèsí. Kábíyèsí, àkọlé oyè yín àkọlé ọba Ìgbò ní Nwa Kẹsàn-án. Yes. Kábíyèsí bá wa ṣàlàyé ní ráńpẹ́ bí ó ṣe jẹ́ pé Nwa Kẹsàn-án kò ní ẹ̀ ń jẹ́ tí ẹ̀ ò máa jẹ́ olórókè. Kò ṣe jẹ́ papọ̀ náà mo ti sọ láti bẹ̀rẹ̀ pé ó ní nǹkan òrìṣà bíi mẹ́sàn-án ló ń bọ, mo ti kà fún yín tó wá ní bàbá ní ẹ̀bọ̀ra rẹ ó bàbá mẹ́sàn-án Nwa Kẹsàn-án tó fi jẹ́ Nwa Kẹsàn-án tó tẹ́ bá fẹ́ máa pè lólórókè á fi agẹmọ lẹ̀, tẹ́ bá fẹ́ pè lágẹmọ á fi olórókè lẹ̀, tẹ́ bá fẹ́ pè lákìrè á sọ̀rọ̀ mi yé yín. So àwọn akó papọ̀ àkójọpọ̀ gbogbo àwọn ẹbọra tó ń bọ ní Nwa Kẹsàn-án. Tẹ́ bá rí gbogbo olú ìpátá ìdíṣẹ́ tó ń bọ ẹbọra tó tí Nwa Kẹsàn-án bá ń lọ irúnmọlẹ̀ ń lọ ní. Ẹ ṣeun. Ẹ ṣeun kábíyèsí. Kábíyèsí, àwọn ìdílé wo ni ó ń jẹ Nwa Kẹsàn-án? Ìdílé tó ń jẹ náà làwa ẹ̀ ní Ìlàrẹ̀, Ilé Ifẹ̀, ìdílé Nwa Kẹsàn-án náà ló ń jẹ Nwa Kẹsàn-án, wọn ìjẹ́mbò míì Nwa Kẹsàn-án nìkan náà ni àwa ń jẹ́ ń bì. So ní Nwa Kẹsàn-án ló jẹ́ bàbá fún olórókè, agẹmọ, akirè, sọ̀rọ̀ mi yé ń ṣàgbó bímọ tó pọ̀. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ kábíyèsí. Kábíyèsí, tá a bá ní kó ká máa kà ní méjì mẹ́ta mẹ́rin márùn-ún yóò sì tó bí Nwa Kẹsàn-án mélòó tí yóò ti jẹ́. Mi lè sọ o torí ńgbà tí àwọn bàbá wa kọ́kọ́ jẹ́ ńgbà kan lọ tí àwọn irúnmọlẹ̀ ń jẹ́ irúnmọlẹ̀, ìgbà tó yá sẹ́rí nínú ilé yìí tí èèyàn bá ti ní ifá jù ṣẹ́ngbọ́sà tó lóògùn jù àwọn kankan náà a máa ṣe lẹ́gbẹ̀ẹ́gbẹ́. Mo lè sọ pé ọmọ bíbí ó jẹ wọ́n ìyà díẹ̀. So gbogbo àwọn ọmọ tí wọ́n bí pátá gbogbo wọn ti travel káàkiri. Gbogbo wọn ti travel káàkiri lọ Jẹ̀bú lọ Gbá lọ Àwò nǹkan kan, gbogbo àwọn tó kù tó wà nínú ilé so ó wá jẹ́ àwọn bàbá àti àyè nìkan. So nínú ilé kò kì í yí padà, kò yí padà, ojú okó kan náà òbò kan náà ló ń jẹ́ ń bí. Ẹ ṣeun kábíyèsí. Agẹmọ tí ẹ sọ̀rọ̀ ẹ̀ kábíyèsí, ṣé ìkan náà ni pẹ̀lú èyí tó máa ń ṣe ní Ìjẹ̀bú? Originally ibi náà ló ti lọ. Bẹ́ẹ̀ni ìfàtọ̀ lọ́nà Oǹdó gan wà ń bẹ̀, ó wà káàkiri. Òun kálukú ṣẹ̀ṣẹ̀ ń trace ilé wá nígbà tí èmi jẹ because bí 100 years plus ní àwọn bàbá wa ni mo fi rẹ́ni jẹ́ because gbogbo ẹni tó wá ti jẹ́ wọ́n bìlífù pé ológun. Nínú àwọn ọmọ wa tó lọ kálukú wá ń wálé sìn ní àwọn kan náà lẹ́ ń wè láti Kwara, àwọn kan wá láti Ìlàwọ̀ Èkìtì, àwọn kan wá láti Delta. So bọ́n kálukú ṣe ń wá sí nìyẹn tí kálukú fẹ́ wá mọ́lé bẹ̀ẹ̀tẹ̀ wọ́n kálukú ti lọ ti pẹ́. Ẹ ṣeun kábíyèsí. Kábíyèsí, màá fẹ́ kí ẹ bá wa fẹ́ ìmọ́lẹ̀ sí ìbọn. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kó wo fọ́nrán ìfọ̀rọ̀wérọ̀ láti tí àwọn ará Ìjẹ̀bú tí wọ́n ṣe
tó sì jẹ mọ́ Agẹmọ ṣé nígbà ìwáṣẹ̀ ṣé ó nígbà kan tí Agẹmọ tó gbéra tó lọ sí agbègbè Wàdáì àbí báwo torí àwọn sọ pé wọ́n láti bo. wọ́n ní àti Wàdáì òun ló ti wá tó ya Ilé Ifẹ̀ kó tó di pé wọ́n kóra wọn lọ sí. náà mọ tó ń ṣe hàn ni àwọn tó sọ̀tàn yẹn ó dàbẹ́ nǹkan ṣe hàn. Agẹmọ wà láti Wàdáì o àti Ifẹ̀ ló ti rẹ Jẹ̀bú ṣé Wàdáì ilé ayé ti bẹ̀rẹ̀ ni ilé ayé bẹ̀rẹ̀ láti Ilé Ifẹ̀ ó bẹ̀rẹ̀ láti Ìlàrẹ̀ tá a wà yìí ó dẹ̀ bẹ̀rẹ̀ láti inú kámpọ́ọ̀sì tẹ́ ń wò yẹn ìgbà tí ìjọba gba bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ mi yé yín ìgbà t'Agẹmọ máa ń tanlẹ̀ ló lọ Jẹ̀bú lọ káàkiri àwọn náà mọ Wàdáì ìrìn ọdún ti ń dáyìí o ẹ jẹ́ kẹ́ máa bọ̀ bí kẹ́ máa bá mi sọ̀rọ̀ mo ní Wàdáì ti ń wá àwọn tó ń jọba ní Ìjẹ̀bú gan lónìí ṣe bí ọba ń ta náà ń pè wọ́n Agẹmọ ló tẹ̀lú Ìjẹ̀bú dò ìbí sẹ́yìn pé tọ́ba dẹ̀ ń dá Ifá náà fi máa ń bọ́ bá ń gbà ẹ́ pé wọ́n dá máa ní ọba wà ń ta o ẹnìkan wà ń ta yẹn òun lọ́ba náà ń pè lọ́ba ń ta ní Ìjẹ̀bú lónìí wọ́n náà ń pè wọ́n Wàdáì ìjẹ́rìí ni. ẹ ṣe wọn kábíyèsí ìgbà tí adélẹ̀ a rí tí ẹ ń sọ kí ni ẹ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé ẹ ń ṣe ọdún kan ní àbí. ẹ ṣe inú oṣù keje la máa ń ṣe ọdún Agẹmọ inú oṣù keje ẹni máa kọ Yorùbá dáadáa tó bá mú nǹkan Yorùbá wọ́n ní Ṣẹẹrẹ Èrèlé Èrènà Ìgbé Òbíbí Òbúdù Agẹmọ òkú ọ̀wẹ́wẹ́ ọ̀wàrà bẹ́ẹ̀lú ọ̀pẹ sọ̀rọ̀ mi yé iná fi ń ka oṣù Yorùbá ń gbà kan kó tó di pẹ́ sọ di January February March kìíní kan are you hear me so oṣù keje lóṣù Agẹmọ kì í yẹ ilé Agẹmọ rè oṣù kọkànlá yìí la máa ń sọdún Olórókè so obi tẹ́rí gbàǹdà ní ẹ̀ẹ̀kan yẹn à ń bẹ̀rẹ̀ ọdún bàbá àti dé o ọdún Olórókè dé o a fẹ́ bẹ̀rẹ̀ ọdún o ṣe jẹ́ nìyẹn. ẹ ṣeun kábíyèsí jẹ́ lè sọ fún wa ní ṣókí tàbí ní kíkún tàbí lérèfé bí ẹ ṣe máa ń ṣe ọdún Olórókè yìí. kò sí bá a ṣe máa ń ṣe a máa pa bì gbogbo nǹkan máa fi ń bọ́ a máa fi bọ́ a máa pa adìyẹ ẹyẹlé akọ ẹran abo ẹran a tún ní màálù a tún máa san mọ́lẹ̀ sí àwọn èèyàn àdé a máa jẹ a máa fi ṣàdúrà. ẹ ṣeun kábíyèsí lẹ́nu lọ́wọ́lọ́wọ́ yìí ní ilẹ̀ Káàárọ̀-o-ò-jíire oríṣiríṣi ni à ń gbọ́ tó jẹ́ pé àwọn agbésùmọ̀mí àwọn agbésùmọ̀mí wọ́n ń kọlù wá lọ́tọ̀ wọ́n ń kọlù wá lọ́sì wọ́n ń pa àgbà wa wọ́n ń pa kékeré wa wọ́n ń pa aláboyún wọ́n ń pa àṣẹ́ẹ̀dì. Kábíyèsí kí ni ẹ rò wípé a lè ṣe ní ilẹ̀ Yorùbá yìí láti lè dènà gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. ṣe rí àwọn bàbá wa àwọn lámùkún ẹrù ẹ̀wọ́ ó lókè lẹ́ ń wò ẹ wò sàlẹ̀ ṣe rí ọ̀rọ̀ Yorùbá ó ti wọ́ díẹ̀ nígbà kan tí wọ́n fi gbà kí Fúlàní máa jọba ní Ìlọrin sọ̀rọ̀ mi yé yín wọ́n dẹ̀ tún jọba náà nílọrin bí gbogbo wọn náà bí wọ́n ti bá àwọn Fúlàní yẹn tún ṣe ń tẹ̀dó sínú oko wa káàkiri nìyẹn tá a rò pé inú oko ni a máa ń sọ fún pẹ̀ inú igbó ni wọ́n máa ń gbé ìwọ̀n ìbáyàn gbé gbogbo ibi tẹ́lẹ̀ gbé ẹ̀ náà ti ń mọ ibẹ̀ kí n tèmi kàn lè sọ ni pé káwa Yorùbá ká má gbàbọ̀dé fúnra wa táwa ti gbàbọ̀dé fúnra wa a máa tètè kàn ká wọn torí owó ni wọ́n ń lò láti fi mú gbogbo àwa Yorùbá láti fi so wá pa láti máa fi máa àṣírí wa so tí a bá ti kóra wa ní ìjánu ẹ gbogbo àwọn èèyàn wa tí ń ṣe léṣe so tá a bá ti kóra wa ní ìjánu a máa lè kọ̀ǹkà wọn láṣẹ Olódùmarè. ẹ ṣeun kábíyèsí ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ pé Yorùbá agbára ń bẹ́lẹ̀ Yorùbá òkú wà nílẹ̀ Yorùbá kábíyèsí ṣé kò sí nǹkan tá a lè ṣe ní tó ṣe yẹ kó gbogbo àwọn tó wà nílẹ̀ yẹn wá sí ìjàjà túká wá padà sí ibi tó ti wá. ẹ̀yin náà lèèyàn burúkú èèyàn ò lè dá ṣe bí ẹ̀ máa ṣe irú nǹkan yẹn wọ́n á tó méjì mẹ́ta
nínú ẹ̀dẹ́ fẹ́ sí ẹ̀nà ẹ̀lẹ́tún máa tún dalẹ̀ ara yín. Mo sọ pé tẹ́ bá ti dalẹ̀ ara yín agbára sì wà nílẹ̀ Yorùbá abẹ́gbọ́ nínú ṣọ́ọ̀ṣì wọ́n ní Olúwa ń bẹ bí ìtàtijọ́ ẹlẹ́sìn bàbá bí ìtàtijọ́ abẹ́gbọ́ sà agbára wà ṣùgbọ́n gbẹ̀ bá ṣe lójú àwọn kan létà àwọn náà túnbọ̀ lọ túṣà sí rí pé lágbájá ni olóògbé kìíní yẹn ìgbà bá ti tá àmá ti kán lè rówó owó tí wọ́n máa ná tán tí ìran wọn máa fi sórí burúkú àná máa tútù ẹni tó sì ìspáẹ́ẹ̀dì kìíní yẹn àwọn èèyàn dẹ̀ máa múra tipá ṣé tí wọ́n ti pa ṣé kò kúrò lẹ̀ ẹ wo gbogbo àwọn èèyàn wa tí wọ́n mú tí wọ́n tì mọ́lé tí wọ́n ṣe gbáṣàwò Ọlọ́run Olódùmarè àyọ wá agbára wà o. Ẹ ṣeun kábíyèsí. Kábíyèsí ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tó jẹ́ pé wọ́n ti sọ àṣà àti ìṣe wọ́n ti sọnù nítorí ẹ̀sìn tàbí nítorí ọ̀làjú wọ́n ti sọnù wọn súnmọ́ nǹkan tí ó jẹ́ tí wọ́n mọ́ wọ́n dẹ̀ ń ba àṣà àti ìṣe wa jẹ́ láti gbé àṣà aláṣà láti gbé lárugẹ. Kí ni ìmọ̀ràn yín fún irú àwọn ní báyìí? Àwọn bàbá wa ti pa lówe ẹni bá ti sọ lẹ́nu ọ sàpò ìyàkọ́ sẹ́rọ̀ mi yé yín gbogbo àwọn tó ń lọ ń gbé ẹ̀sìn ẹlẹ́sìn yẹn àpò ìyà ni ẹ̀ ń tó kọ́ ẹ̀sìn àtàṣà wa òun ni ọ̀ríjínà àwọn gan làwọn òyìnbó rí nígbà tá a rán kẹ́ńbẹ̀ lóyìnbó sọ́ di tíríkọ́tà àwa ti kọ́kọ́ ń lo síbí kẹ́ tó lo síbí Ilé Ifẹ̀ lọ́lọ́pàá tí kọ́kọ́ bẹ̀rẹ̀ kan tó bọ́lọ́pàá ó náà ń pè láwọn ẹmẹsẹ̀ inú ààfin. Are you hear me? So gbogbo nǹkan yẹn ni wọ́n gbà lọ́wọ́ wa ni wọ́n sọ di tiwọn. Àmọ́ lẹ káàárọ̀ oòjíire tí wọ́n bá ti sọ ẹwẹ́ mi tí mo ń wò yìí tẹ́ ń wò yìí sà Solomon lórúkọ mi mo pẹ́ ń ṣọ́ọ̀ṣì ju Gálílì lọ ṣùgbọ́n gbọ́ náà sọ pé bíi ni mo ń bọ̀ mo padà wá bẹ́ẹ̀ o mo ṣe ya túnbà ara mi káà mẹ́rin mo ní oríṣiríṣi nǹkan tí èmi náà ń fọ́nbù gbogbo ẹ̀ ṣe ó ṣe bí ó ṣe máa ṣe o kí n lè wà máa dúró táwọn baba ńlá baba mi wọ́n gbá mi ní pàkọ́ bẹ́ẹ̀ ká baba ńlá baba náà máa ń gbá wọn mí náà pàkọ́ wọn á máa mọ̀ ẹ̀sìn ẹlẹ́sìn àṣà aláṣà ẹ̀sìn ní àwọn yẹn o ṣẹ́ńgbọ́ bros ẹ̀sìn ni wọ́n tí wọ́n ń pọn ọmọ ọlọ́mọ gbẹ̀sìn dúró ọ̀pọ̀ ọmọ ọlọ́mọ bá fi irin ó fi há lẹ́nu wọ́n ń pè ń gàrí ó mú búrálàdà ní ọ̀nà fa sáré asáré kùtùkùtù wọ́n tún sáré jà tún fi nìyẹn alẹ́ yẹn ìyẹn ni pé kó slow tó bá jọ́ ọmọ ẹ̀ ló gbé pọ̀ sí ọmọ ẹ̀ lè fi irin há lẹ́yìn tó lè máa kó kòbókòbó gbogbo àwọn èèyàn wọn àti ń sọ àṣà wọn nù àti ìṣe ilé wọn ẹ̀sìn ni wọ́n ọmọ ọlọ́mọ ni wọ́n ń pọn kí wọ́n lọ sí Israel báyìí kí wọ́n lọ kílèmù lẹ́mẹ̀ pé torí pé àwọn tí ń ṣe kírísítẹ́nì àwọn lè bulẹ̀ ń bẹ̀ àbí kí wọ́n lọ Mẹ́kà ní ìsìn torí pé àwọn tí ń ṣe mùsùlùmí àwọn lè bulẹ̀ ń bẹ̀ tourism ni wọ́n lọ tourism ilé wọn ni wọ́n ti lè fọwọ́ gbóyà níbi tí mo wà ní ìsìn níbi tí mo jókòó sí tàbájẹ́ ìlà títì ní ìsìn àjọ máa mú lollipop mọ́ra lọ́wọ́ ni tó bá fẹ́ gbàmọ́ mi lọ́wọ́ ìmìlá gbàmọ́ ẹlẹ́wọ̀ àjọ máa dùn ìgbà tó bá dé wà wò pé sẹ́ńtà jọ ń du lollipop rèé sọ́yẹ́ pé mo ní pé ilé mi mo wà mo sọ lè fọ́nbù bẹ́ẹ̀ ní Ísírẹ́lì àbó lè ṣe bẹ́ẹ̀ Mẹ́kà bros wọ́n san ilé nù ni o àpòyà ni wọ́n sọkọ́ tó bá sì jálẹ̀ ẹ̀ lórí no continuation. Wúrẹ̀ gbogbo àwọn tí ń gbọ́ wa nílé gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé. Olúwa Olódùmarè ẹ ṣé o ọba tẹ́ ń lẹ́gbẹ́lẹ́gbẹ́ fún ìṣàgbéjì omi mo ṣe bá bàbá ọ̀nìrìṣà Jìgbìnìbí àti Àkún Adéyẹyè Ògúnwùsì Ẹnìtàn ẹ̀mí rẹ̀ agún o pápẹ́ lórí ìtẹ́ o ẹṣin o ọba ajẹpupẹ́ o ìrùkẹ̀rẹ̀ apẹ́ lọ́wọ́ ẹ o ìyàyọ́ ń bọ̀ ìyàyọ́ máa pápẹ́ mẹ́ wàá dàgbà bí ara ẹ̀gbẹ́ ẹ̀rù ò ní bà ọ́ bàbá rìn lórí omi ò ní tẹ́rí o bàbá ń sórí òfurufú ò ní jábọ́ bàbá rìn lórí ilẹ̀ agẹmọ ló ní jáàmù torí gbogbo gidi alágẹ bá ti mú báyìí tiẹ̀ ní o gbogbo àbátá alágẹ bá ti dá ń dorí sókè gbà gbogbo bí tó bá ti dé tó bá ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ṣe máa rí ìlú Yorùbá apẹ́ lọ́wọ́ rẹ o kò ní túká lásìkò tiẹ̀
ànírí ìdààmú ànírí wàhálà ń bẹ gbogbo ẹ̀ ṣe ń fi lùgbẹ̀lùgbẹ̀lùgbẹ̀ á túbà tún túṣẹ lásìkò tiẹ̀ torí ìṣègbà tiẹ̀ ló bẹ̀rẹ̀ o ó ń fi lásìkò tiẹ̀ báyìí àwọn bàbá yèyé bàbá àwọn rúmọlẹ̀ àwọn tó tẹ̀lé ayédó wọn á bọ̀ ṣe o àwọn aláṣekùn wọn á máa mọ̀ ṣe gbogbo ẹ̀ bàbá bá tẹ́ ń wò wá àtẹ̀yìn yèyé tẹ́ ń wò wá àtẹ̀yìn akẹgbẹ́ mi àtẹ̀yìn ẹ̀gbọ́n mi àtẹ̀yìn àbúrò mi lọ́mọdé lágbà Ọlọ́run á tù yín lára o ànírí wàhálà ní ìdààmú nílùú yìí o Nàìjíríà yìí á dáa fún gbogbo wa á dẹrùn fún wa tó tẹ́lẹ̀ kan máa ń gbàdúrà fún lélẹ̀ tẹ́ gbàdúrà fún lẹ́ẹ̀kejì tó bá ṣẹlẹ̀ lẹ́ẹ̀kejì ó lè kàn tábà ní kò kà pẹ̀lú Haúsá à ń parọ́ tábà ní kò kà pẹ̀lú Ìgbò à ń tanra wa Ọlọ́run má jẹ́ ká rí wàhálà lágbára Ọlọ́run ilẹ̀ Nàìjíríà lápapọ̀ àtúbàtúṣe o gbogbo ẹ tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wò mí ẹ padà sí ilé là dé o ilé là gbé o ẹ padà sí ilé ẹ ṣe tán ṣe ń lé yín hàn pààyàn sí hàn jẹyàn sí èsì nǹkan tí fi ṣèyàn gbogbo ọ̀rọ̀ wa àtúbàtúṣe o ẹ ṣe. mo kí ara tèmi náà èmi Solomon Awófadé wá kẹsàn gbogbo Ilé Ifẹ̀ wá kẹsàn gbogbo àgbáyé ọba Agẹmọ worldwide olórókè gbogbo lẹ̀kílẹ̀ èmi lọmọ onílé àtẹ̀jẹ́jẹ́ àjèjì tẹ̀ gìrìgìrì èmi ò rìn ẹ mọ̀ pé tágẹ́ bá rìn jẹ́jẹ́ èmi lọ onílé àtẹ̀jẹ́jẹ́ no consignation no mentor thank you. Ojúlówó Yorùbá ìkànnì àṣà ìṣe àti èdè Yorùbá.